pè mí pé wọ́n ti fọ́ ọkọ mi lẹ́sẹ̀. Wọ́n nígbà tí ìyá Bólúdélé tó bá ìyá ẹlẹ́mìí pẹ̀lú ọkọ tòun nínú ilé tó ti ọ̀dọ̀ ọkọ tiẹ̀ dé, nǹkan tó gbé ńlẹ̀ pé kóun fọ́ mọ́ ìyá ẹlẹ́mìí, ẹsẹ̀ ọkọ òun ló mọ̀ bá ẹsẹ̀ bá yẹ̀ o. Wọ́n ti ẹ̀ sọ pé wọ́n ti kọ́kọ́ rà á, wọ́n fòmí rà á, wọ́n ń wọ̀ fún wa lára wọn. Nígbà tẹ́sẹ̀ ìbúrẹ́kẹ́ tó wú láàárọ̀ ọjọ́ kejì ní bá gbé lọ sí hospital, ọba sọ wípé ẹsẹ̀ ti yẹ̀, ọmọ àtò ni. Ní wọ́n bá pè mí, ó jẹ́ kó yọ pé òun ò lọ́kọ, wípé láti bí ọdún méjì lọ́kọ òun, ọkọ ọdún mẹ́ta kan sẹ́yìn lọ́kọ òun ti kú, òun ò lọ́kọ. Ó dẹ̀ tó kú, ó ti ta ilé tó wà ní táwọn jọ ń gbé. Òun ò lọ́kọ o, bí ẹ kọ́ bèrè lọ́wọ́ ẹ̀ tó bá ní fámìlì kẹ́ bá kó fámìlì ẹ̀ o, èmi ò mẹ́ńtẹ́ ń tọ́ o. Òun bá kọ̀ tí fóònù, òun ti rẹ́ǹtì ilé. Ó ní fámìlì, ó ní àbúrò ọkọ òun kan tó wà ní Canada, ìyẹn ló ń ṣe gbogbo nǹkan fáwọn, ìyẹn ló ń ṣe bẹ́ẹ̀ ẹ̀gbọ́n kan àbábúrò ọkọ ìyẹn wà ní Canada, ìyẹn ló ń ṣe gbogbo nǹkan fáwọn, ló ń tẹ́kì àwọn, ló ń ṣe gbogbo ẹ̀ fáwọn. Owó tó sọ ní owó tó gbà níbi ilé, ìyẹn ló bá wọn ló sanwó, ìyẹn ló clear gbogbo ẹ̀. Kó wà mí ní pé pẹ́kọ́ tí ìlú orúkọ ẹ̀ sórúkọ wọn ní rárá o, àwọn ṣe fún àwọn ọmọ ni o, pé ṣé kò láyé ìsìta wà yìí kí ẹ̀ lọ máa gbalé káàkiri kò easy pẹ̀lú ọmọ méjì lọ́wọ́, pé kán máa tẹ kán fi léyìn rẹ́ǹtì, káwọn dẹ̀ máa kán rẹ́ǹtì ibi tó ti rẹ́ǹtì lé kán wà ń bẹ̀, bọ̀ kán máa rẹ́ǹtì lé tó tó ilé wọn yẹn, kó bá ti gbalé bí i room and parlour self contained, ṣé wọn bí dínà lọmọ wọn. So kọ́ dẹ̀ ṣe kìíní ó dẹ̀ àwọn ti gbọ́ àwọn ṣe gbà nìyẹn, àwọn jẹ́ ara mẹ́ǹtẹ́ ni stitch àwọn ń bẹ̀ kọ́ tó wá pé àwọn. Ẹ káàbọ̀ sórí ètò Gbọ̀ngbọ̀n Tán Reality Show, olúwa ṣe wàkàtí lórí ètò yín. Ẹ wá nǹkan fìdílé ẹ̀ka jọ máa fi tí gbéyàwó ọ̀rọ̀, bẹ́ẹ̀ bá gbàgbé ibi tá a ti ń bọ̀, ó yẹ kẹ́ ẹ rántí ibi tá a dé. Bọ́ ṣe pé òun ò dá wọn lóhùn o, wọ́n ti pe mọ́mì, abiyamọ mọ́mì ti lọ. Wọ́n nígbà táwọn débẹ̀ ẹsẹ̀ ìwú débi pé kí lè lè àṣé wọ́n pé òun pé tó bá kú kọ́ máa sọ pé àwọn ò tí ì pé òun ni wọ́n ṣe pé dáná, wọ́n ṣe pé mọ́mì. Àṣé ọkọ mi sì bílí pé àwọn ń ṣe òun, God wọ́n ṣe o. Wọ́n nígbà tó yá tí mọ́mì débẹ̀ bó ṣe ń bá sọ̀rọ̀ pẹ̀lẹ́, kí wọ́n wá ṣe lẹ́sẹ̀ ọyàn ni oṣùbù ni oṣùbù kẹ̀. Àmọ́ ẹnìkan tó wà ní ṣọ́ọ̀ṣì òun ló ti tèmi ló lo gbóhùn tó ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì, sọ pé mo sọ fún yín kò ní burúburú kó má kọ ẹnìkan mọ́ ni. So wọ́n ní oṣùbù ni oṣùbù bó ló ń lọ tó ń ṣubú kiri báyìí, ìwọ ọmọkùnrin ìwọ ọmọ yìí kíkẹ́ kan ìyá ẹ̀ ṣáájú gẹ́gẹ́ bí abiyamọ. Nígbà tí ìyá rẹ̀ ṣáájú tán gẹ́gẹ́ bí abiyamọ, ìyá rẹ̀ máa ń lọ bẹ̀ máa ń lọ ń gbóúnjẹ fún, ìyá rẹ̀ ò sọ fún mi o, wọ́n lọ ń gbóúnjẹ fún, wọ́n lọ ń gbóúnjẹ fún. Nígbà tó pẹ́ ta rẹ̀ sí wọn òkè ìyá ẹ̀ bá ní ó jẹ́ pé ìyàwó rẹ̀ kẹjọ àṣé tí ẹ̀ bá ti gbóúnjẹ wá tó bá ti gbé fún òun kọ́ ló máa jẹ́, ìyá àjọ ni ó jẹ́. Torí ó bí pé ìyá wọn ti poison ni, mi ò mọ nǹkan tí wọ́n pe ìyá rẹ̀ fún débi wípé orí ìyá ẹ̀ bí ẹni pé eléṣù lẹ́yìn òun ni, tí ìyá àjọ sì bímọ tiẹ̀. Yes máa wò ìyá àjọ tó ń ṣe yìí o, ọmọ rẹ̀ ọkùnrin ọmọ ọ̀tá ló ń ṣe kiri o, ọmọ ọ̀tá ló ń ṣe kiri. Ọjọ́ tó bá fẹ́ wẹ̀ ni ó wà ṣọ́ọ̀ṣì, tó bá dẹ̀ wà ṣọ́ọ̀ṣì bá fẹ́ wẹ̀ ẹni aṣọ tẹ́ ẹ bá ti sá sórí wáyà tó bá sọ tó bá wọ̀ sọ̀rọ̀ yẹn yóò ti pọ́n kankan, ó máa ń jalè kúrò bẹ́ẹ̀ ni yóò ti wà bẹ́ẹ̀. Ẹni aṣọ tẹ́ bá fi sórí wáyà ó máa ká aṣọ yẹn àwọn ló máa wọ̀, ó máa fi change ló máa fi sá lọ. Ó máa wọlé ó lè gbówó màmá, ó lè gbówó wọn, ó lè gbé fóònù wọn. Nígbà tó bá yá tó bá ti pé màmá ní pé lórí burúkú wọn àṣàyè ká mọ́ o, wọn àṣọ́dọ̀ mi mọ́ o, kò ní wá. Nígbà tó bá yá gẹ́gẹ́ bí abiyamọ àrùn àtó sọ wọn àti tó máa pè ṣé wà ní yọjú ni ṣé wà ní yọjú ni ó ti mọ̀ pé wọ́n á pè òun àtọwà church wáyé tí wá yẹn ó wá bẹ́wù ọrùn ẹ̀ lẹ̀ yóò sì tún wọ̀ mí yóò wẹ̀ wọ́n bomi fún yóò wẹ̀ yóò ṣe kínní. Ọjọ́ kẹta sí ọjọ́ kẹrin yóò sálọ, ó ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n jẹ́ ní ìdí owó tí wà lówó jí abáyà rẹ̀ fẹ́ wàhálà, abáyà rẹ̀ fẹ́ wàhálà tí wọ́n fi máa fún lówó. Ọmọ ọkùnrin kan ṣoṣo tí wọ́n bí o, ìyá ìyá ọmọ mẹ́rin náà ló bí o. Ìkan náà mẹ́rin yẹn ìkan wà lọ́dọ̀ bàbá sí yẹn
àwọn mẹ́ta tó jẹ́ ọmọ ìyá àtọmọ bàbá kékeré wọn wà ní school wọn 4 péré níyà ìbí. àti ṣeun àkọ́bí yẹn wà ní side ọ̀dọ̀ àwọn family tiẹ̀ ní àkọ́bí ìyá yẹn so 3 náà ló wà lọ́dọ̀ ló jẹ́ ti tọ́bí fọ́kọ tí wọ́n bí tó padà fẹ́ wọ́n dẹ̀ mú last born wà ní school àwọn méjì tó jọ́kùnrin kó obìnrin kan wọ́n ṣòṣì last born lóbìnrin ó wà ní school. àti ṣeun gbà tó yá ìyàkọ̀ wọn wá pé ọmọ pé òun ti gbọ́ òun náà ṣe bẹ́ẹ̀ ni pé ó ṣe kinní fún wọn wá pé ìyá ẹlẹ́gbẹ́já àti ọkọ ó ti mọ nǹkan tó ṣe láì dá ó ṣe kinní kan ok wọ́n ní ó máa àwọn tí fún address ọ̀dọ̀ yín ó máa wá ó dáríjì sí wàhálà nígbà tó yá òun ẹni náà lẹ́nu ọ̀nà ó kọlẹ̀kùn ó wọlé àjọsọ̀rọ̀ ọ̀lọ́kọ̀ wọlé mi ò kọ́ fẹ́ dá lóhùn bọ̀ màmá ti bẹ̀ mí náà wọ́n ti bẹ̀ mí màá yẹ kó yẹ pé màmá ní òun nǹkan tó ṣe ẹ́ o lọ ṣubú o ṣebí ìyàbú ló fọ ẹ ní nǹkan lẹ́sẹ̀ kò mọ̀ọ́mọ̀ ṣebí ló tún bá ìyàlá gbáyà sùn ló ti ìyàbú ló ti ká ẹ tó tó fọ ní information yẹn náà kíní kan bá kan ṣé wàá máa lọ ilé ẹ̀kọ́ ilé yìí o ti ta lé ẹ o ṣé wàá máa lọ mi ò ta lé mi àwọn tó bá tásùkò àti sùn fọ̀rọ̀ máa là àlàyé tó bá rí ìgbéyà lọ lóògùn oògùn jẹ̀dí bóyá wà rí ìgbéyà má ní mi lára o má fún mi ní pressure tí ò ń ṣe tèmi o má pressurize mi at all. mo ṣe kó wọn àjọ mi lọ ṣe nǹkan tí mò ń ṣe gbogbo oúnjẹ fọmọ mi ò tiẹ̀ fún oúnjẹ lọ mi ò sọ pé fẹ́ jẹun ni gbogbo ẹjọ́ ìyá gbogbo àsọ̀rọ̀ kékeré tàbí sọ̀rọ̀ kékeré kọ̀ọ̀rọ̀ ya bólú nǹkan tó fún oúnjẹ kò tí ì kúrò lára ẹ̀ wọ́n mi ọkàn fọ́ ọ̀sẹ̀ wá lé ni nǹkan tó fẹ́ jẹ tí ì kúrò lára ẹ̀ mi ìfẹ́ kọ́kùnrin kan pa mí mi ò ṣe mọ́ wá ní tó bá ṣe mọ́ mi ò mí ṣàfún mi lóúnjẹ ló bá jẹun kiri kan fọyẹ tí mo rí polo kan aṣọ tèmi ò lé wọn lọ bẹ òṣèré akáṣọ kúrò nílé àwọn ọsọ òun ti gbó òun ní pé òun mọ̀ pé ló ń dá àwọn láàmú láti jẹ mo ní ìpè kọ́ ló ń dẹ̀ láàmú èpè ni tí ì bá ṣe èpè mo mú ẹ dé chọ́ọ̀chì ṣé are we not doing fine ká tó dé chọ́ọ̀chì yẹn ó ní ṣeun ìyàwó mi o mọ nǹkan tí mo ń pass through ni o mọ nǹkan tí àwọn prayer pass through ni o kí ẹ máa náwó kọ́ ni kíní o ọlọ́run màá mi fẹ́ fi mí dájọ́ ni ó sọ màá mi fẹ́ fi mí dájọ́ ìbáyìí mo dìgbàjú létí ẹ̀ mi ò tiẹ̀ mọ ibi tọ́wọ́ náà ti wá àwọn fóun létí mi ní bẹ́ẹ̀ ni tó bá tún kọjá yẹ màá tún fọ ẹ̀sìn ó yá dìde kúrò lé mi nísìn bóun ṣe lè dànù yẹn òun lè dànù òun lè àwọn tó ń tanú gbá ayé kó bá lọ dínkù lé mi ẹsẹ̀ yẹn dẹ̀ ti jiná bọ̀ kò tí ì máa fi rìn dáadáa bẹ́ẹ̀ náà dínkù lé mi kó pè abólúkú wá gbé ẹ ìyá tí fẹ́ fi ẹ dájọ́ ìyá tó ń bẹ̀bẹ̀ tó ní kí n dáríjì ẹ̀ ló fẹ́ fi ẹ dájọ́ àníṣe ò lè gbọ́ ẹranko ní èèyàn ní ẹ nínú ni mo bá bọ́ síta mo bá pè màmá ọmọ tẹ́ ní kò ń dáríjì ó lè fẹ́ fòun dájọ́ rí báyìí bí inú rẹ̀ yìí ibi tó fẹ́ gbé yín dé nìyẹn ó lè fẹ́ fòun dájọ́ mo ní kété kó realize the mistake ẹ̀ by himself ẹ̀yin rárá kí n dáríjì fún mi ó ní mọ́mí ṣé ó tún wá lọ ní mo ló ti lọ ó tún kọ́ ọ̀dọ́ mi ti lọ sí ìyá àbúrò padà ó wá dàrọ̀ ọjọ́ kan ó tún lọ padà ìyàkọ̀ mi bá sọ pé ilé ní jẹ́ agbára pé òun ló ń bí ọmọ òun láìjọ́ mẹ́ta làwọn ti ń gbàwẹ̀ pé ọmọ àwọn màtàlẹ́ wọn wọlé ní ó dé máa realize báwọn ṣe rí jẹ́nu ayé ẹ̀ wọ́n bá lọ sọ fún àbúrò wọn náà àbúrò wọn ọkùnrin ni òun náà ó ní church but kò church tẹ òun ṣe bíi ti yá yẹn tiẹ̀ ó ti yẹ yín ó ní church bí olùṣọ́ ní bọ̀dá yẹn àbúrò mọ́mì ni wọ́n sọ fáwọn èèyàn ṣáàjùlọ àwọn àgbààgbà wọn gbé wọn àwọn mọ́tò tẹ́tẹ̀lẹ̀ wọn fẹ́ sọ fún àbúrò wọn ni bó ní ìsọ́ ti sọ fún bó ṣe dé wọ́n bá pè mí wọ́n bá káwọn ọmọ sínú mọ́tò àbádébẹ̀ nígbà tá a débẹ̀ àti ṣeun ẹ bá rí aṣọ tí ọkọ mi wọ̀ sí dì sùtánà ọkọ mi ti pọ́n ọkọ mi ò jọ ó ní ọkọ òun ò jọ wèrè ọkọ òun ò já síwín ó ní bó ṣe báwọn ṣe lọ́ọ̀kan báyìí tó ń gbọ́ ẹ̀ lọ́wọ́ báyìí ní ó dẹ̀ bomi àsímọ́ lọ́wọ́ ṣe gbọ́ ẹ̀ wọ́n ṣáà ṣe àwọn àdúrà wọn ṣe bẹ́ẹ̀ wọ́n ní bí àjọṣe bọ́sítà nìyẹn pé ẹ̀jẹ̀ débì kan at least ẹ máa káwọn tó wà bẹ́ẹ̀ tó bá ti rojú àwọn fún yín láì da ọmọkùnrin yìí nígbà tó máa gbé dé ṣọ́ọ̀ṣì yìí ó ti rún ilẹ̀ pa ìyá kan mi sọ pé ìwọ ló máa rún ilẹ̀ pa ọmọ ló máa rún ilẹ̀ pa gbogbo fún mi ló máa rún ilẹ̀ pa ọmọ tèmi ò rún ilẹ̀ pa o ìyàwó ẹ̀ ló gbé débì báyìí mo ní bẹ́ẹ̀ má sọ yẹn bí mo ṣe mọ̀ wọ́n aṣáàṣọ ogbẹ́ aṣáà pariwo ṣe ogbẹ́ ọkọ mi sọ̀rọ̀ kò dùn sọ́kàn ni ṣé wàá rí ọmọ
ọmọ ẹ̀ tí mo ń pè yẹn ti dàgbà dáadáa mo sọ pé mo pẹ́ ká tó bímọ so kí n tó bímọ lọ́mọ yẹn káàtì àwọn pé yún yẹn sáré lọ bá dáàdì ó dì mọ́ dáàdì wọn àdó wọn wò ó jẹ́ báyìí pẹ̀lẹ́ my baby sorry how are you you miss take good care of you you miss take good care of you sọ̀rọ̀ lọ́wọ́ bó ṣe bú sẹ́kún nìyẹn ẹkún tó máa bú sí báyìí ọkọ mi kàn jìnnà dẹ̀ ǹjọ́ dákúnjọ́ dáríjì mi ǹjọ́ dáríjì mi ó ń ṣẹ́bi mi dáríjì mi ó ń ṣẹ́bi ẹ̀kẹ́ ìṣe pé oògùn kúrò lára ẹ̀ o. ṣé rí Yorùbá fíìmù ti bàyẹn yẹn jẹ́ wọ́n ṣe débẹ̀ ọ̀dà kí ni rárá o ìyá ọkọ mi lọ bẹ̀ pé lẹ́ni lọmọ òun kúrò ń bẹ̀ ká ní kó láti bẹ̀rẹ̀ pé pẹ̀lú wọ́n ti sígun lọ bẹ́ẹ̀ yẹn náà ṣe àpótí máa kúrò ń bẹ̀. wọ́n ní lẹ́ni ní dọ́là àwọn kà wọ́n lọ ṣe báwọn là jẹ́ àwọn làwọn bí ẹ àwọn là ok òótọ́ ni àjẹ́ láwọn bí àkọ́mi ṣe sọ nìyẹn òótọ́ ni àjẹ́ ni mí èmi báyìí mo ti fẹ́ra mi dájọ́ fún ẹ wọ́n lò ní sùúrù ò wá lọ bí iṣẹ́ mọ́ tó bá pè òun ò máa lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá mọ àwọn clients bá ti pè òun àwọn clients bá pè ẹ̀ ìwọ tó lè fi iṣẹ́ ẹ ṣeré kò laptop ẹ̀ dà ìgbà tí kìíní wálé láti school ó wá dé laptop so mo wá gbé fún ewu tẹ́ ń sọ mọ́ mi dà ibi tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìyàbọ̀ ilé àtọkọ ẹ̀ bá wọ́n bá sún sẹ́ẹ̀dẹ̀ àṣé pé ẹ̀ máa gbọ́ àṣé tí ọkọ yẹn bá ti wá àṣọkọ mi máa ń sunkún ni bí ọkọ ìyá bíbí bá ti wá ẹ̀mọ̀ nọ́mọ̀nọ́mọ̀ ọkọ ẹ̀ bá ti ọkọ mi ti gbèrò dání tó bá ti wá a máa wá sunkún àṣé ẹni tó bẹ̀ta yìí ìyá Bólú ọkọ mi ò lówó lọ́wọ́ mọ́ ìyá Bólú àti ọkọ ẹ̀ bàbá Bólú àárín wọn ti gún so ọkọ mi is not feeling bad about it ẹgbọ́ta ni mo ṣẹ̀ta ló ń bínú ẹ̀mí mímọ́ lù wọ́n pa so ọkọ mi náà feel bad about it ọlá wípé ìyẹn ti ń gbé ọkùnrin mi ọkọ mi ti feel bad about it ó ti ní regret ẹ̀ ó ti fẹ́ padà wálé already but ìgbà tó wálé last time yẹn òun ní ẹ lọ gbọ́dọ̀ sọ pé ìyàwó fẹ́ fi òun dájọ́ ìyàwó sọ pé òótọ́ ni wọ́n parọ́ àwọn lájẹ so ajé yẹn ò jẹ mí nì àmọ́ mi tí fúnyàwó ẹ̀ lẹ́yẹ ajé mi náà ló ṣe tó fi rí ṣe tó fi kọ́lé ló bá kúnlẹ̀ ló bá ń sunkún ẹkún ló máa ń sun bí àbúrò ṣe dé nìyẹn pẹ̀lú ọkọ ẹ̀ gbà tó dé ọkọ ẹ̀ bá ní pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kí kan ẹ máa mú lórí burúkú yìí lọ darí ìyá kan mi ní bàbá ọkọ mi ẹ mọ́tò fọ́ lórí bíi tìjọ sí o mo wò rí tí mo wáyé àjọ ń lọ ni wọ́n ní àwọn mi àwọn bá yín lé ní mi lè tẹ̀lé yín lọ ẹ̀gbọ́n àbúrò ìyá kan mi ní àwọn jọ ń lọ ṣọ́ọ̀ṣì àwọn ní báwọn fi máa ṣe wáyé ó yà wọ ní mọ́tò àwọn aṣọ òun kọ́kọ́ sì dọ̀tí tó bá kaṣọ tó ti wọlé nísìnyí ìyàwó wọn máa sọ pé òun ò lè bóun fọ ìyàwó ní mi lè bẹ́ẹ̀ fọ tẹ̀tẹ̀lẹ̀ aṣọ ọ̀dọ̀ tí ẹnìkan tó kó máa fọ nǹkan ẹ̀ ṣé mo bẹ́ẹ̀ wọ̀ ọ́ mi bẹ́ẹ̀ wọ̀ ọ́ ṣé ẹ pé bí ọ̀rọ̀ ọmọ kan pa mo ṣe wá síbí báyìí ọkùnrin tí wọ́n ti bímọ méjì fún wọn ní ẹ̀ ń gbé fídíò kan káàkiri mo rí fọ́tò tẹ́ ń gbé kiri o tẹ́ ń sọ wípé èmi àti bàbá Bólú àbára alájọṣepọ̀ kó bọ́ ta tó bá rí ní báyìí tí ìbẹ̀rẹ̀ tó dúró wọ́n nà wọ́n lájọ sọ̀rọ̀ rí tí ìgbà tó pè mí gbọ́n fẹ́ni wọ́n nà wọ́n ṣé mo wá Photoshop yìí dáa ọkọ mi sọ wípé nígbà tẹ́mi àtòun jọ ń jà níyà Bólú ní kóun ṣe Photoshop yẹn láti fi bà mí lórúkọ jẹ́ inú ò sì bí mi mo ní mo dúpẹ́ àṣírí ti ẹ̀ tún pé mi kọ́ ọmọ wà ń bẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ẹ wò ó àǹtí Ṣeun ọdún yẹn àmọ́ ọkọ mi kúrò ń bẹ̀ o àmú ọkọ mi kúrò níbẹ̀ gbogbo aṣọ ẹ̀ pátápátá ibẹ̀ láti kó màmá ẹ̀ béèrè pé ó yá kọ́ fóun ní kí lórúkọ ẹ̀ ìyá ọkọ mi tó dá ń sun gbogbo aṣọ ọkọ mi ní ọkọ mi dá ń sun gbogbo aṣọ ẹ̀ pátápátá dá ń sun gbogbo aṣọ ọkọ mi pátápátá dá ń sun kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n jẹ́ dáná sun dáná sun gbogbo bàtà ẹ̀ gbogbo tó wà ń bẹ̀ ò dáná sun ìyá ọkọ mi ti mú ṣẹ́ òtún kan ṣòkòtò kan ó ti mú dání tuntun gan ni ó ní àwà gba gbogbo àwọ̀ ọwọ́ ní ìdínkù ń wẹ̀ wọ́n tí ìwẹ̀ láàárọ̀ níwà rí alọ́ wẹ̀ ńlé ó yà wọ́wọ́wọ́ ó ti wọ̀ àṣegbè kú bẹ́ẹ̀ nìyẹn àtẹ̀mí àtọkọ mi àṣàkúrò ń bẹ̀ ìyá ọkọ mi ní tí ìwé kò ń wo lọ ọlọ́run òun tó wọn bàbá yín dé ẹ̀rọ àbúrò ìyá ọkọ mi ní pé mo mọ tí mo lè ṣe o
mo mọ tí mo lè ṣe ìgbà ẹni ìjọ Ọlọ́run ẹ wá ń ṣe nǹkan báyìí ẹ wá ń ti àwọn ọmọ ìjọba abẹ́ gbogbo àwọn wọ̀nyí nìsín tí àbẹ́rẹ́ ti dè wọ́n náà ni wọ́n ní wọn dà wá wọn dà ẹ lè mọ̀ pọ́ dè yìí ẹ lè mọ̀ pọ́ dè yìí àmọ́ màmá tó bá níbi ká dé ná ẹ tú ọ orí tí bá fẹ́ tú tó bá ta kókó tí bá fẹ́ tú bá ta kókó ẹ̀yin gágbọ̀n wọ́n ní mo fọlọ́run sìn ẹ́ o mo fọlọ́run sìn ẹ́ o ẹ̀sìn Ọlọ́run èṣù lẹ́ ń sìn ẹ̀yin ìyá òfò mọ́ sàǹfààní olórí burúkú ìyá yìí ó ní òbá pé àwọn bá kúrò ńbẹ̀ ó náà ti ṣeun kí ọkọ òun mọ̀ wá kọ́kọ́ òun tó má kú ó di ọwọ́ Ọlọ́run gbogbo àwọn àṣírí tó lè fi sí lọ́wọ́ Ọlọ́run ló yẹ pé bí ẹ̀yà akọ mi ní ká má gbé wá sílé ká má gbé lọ sí ṣọ́ọ̀ṣì àbúrò àwọn nígbà tó ṣọ́ọ̀ṣì àbúrò wọn ó ní tó bá bọkọ mi lè pé bàbá lágbẹ́já ilẹ̀ fẹ́ jẹ a ní Ìyá Bólú ni o ìbá wọn Ìyá Bólú o Ìyá Bólú ti fi mílẹ̀ Ìyá Bólú ti fi mílẹ̀ èmi kọ́ lọ wo ọkọ mi tí ìbá ṣe pé mi ni mo mú dé ṣọ́ọ̀ṣì máa kọ̀ sílẹ̀ torí mi kò ti rí àwọn ọkùnrin oṣù tó náà fẹ́ fẹ́ mi àmì mi mo lọ́mọdé ṣọ́ọ̀ṣì èmo mú débẹ̀ wọ́n lọ wò ní ṣọ́ọ̀ṣì báyìí wọ́n ní ẹkún ló ń sun látàárọ̀ kò jẹun nígbà tí màá débẹ̀ àwa dárúkọ òun gẹ́gẹ́gẹ́gẹ́ tó máa pè wọn lágbẹ́já wọn ní mò ń ti ya wèrè òun ya wèrè ṣé pò ló dé Ìyá Bólú ni èyí ni mọ nǹkan tó ṣẹlẹ̀ Ìyá Bólú ni bó ṣe di next week báyìí ìyá ọkọ mi kọ́ ló bẹ pẹ̀lú àwọn ọlọ́pàá ni àwọn ọlọ́pàá wọn lọ arrest wọn ìyá church wọn arrest wọn gbogbo ọlọ́pàá gbé wọn wọ́n ní wọ́n pariwo Ìyá Bólú ni kọ́ nǹkan tó máa ṣe sí ìyá ṣe ni pé òun ò ṣe nǹkan kan sí i bóyá ọmọ òun ṣe nǹkan sí i wọ́n ní nǹkan ọmọ yẹn bá yẹn bíbà tábàárọ̀ ọmọ yẹn àní fi yín lẹ̀ torí wọn rí Ìyá Bólú kíní kan ó lè tó kan tó ní rárá láti bẹ̀ wọ́n ti gbé wọn wá sí church àwọn bàbá ọkọ mi ìyẹn àbúrò ìyá ọkọ mi wọ́n adé bẹ̀ wọ́n pèpè àwọn kankan àwọn náà sọ ẹ lọ ra kíní kan báyìí wá ẹ lọ rẹ túdé wá ó ní ìyá yẹn ló pèpè ẹ lótì ó ní ẹ̀fọ́ ilé ìwé ẹ̀fọ́ yẹ kó mọ ilé ó ní àwọn ọlọ́pàá ní pé ẹjọ́ ṣe ó gbé o òwò tó yẹ pé àwọn ọmọ ìṣẹ́ṣẹ́ ìṣẹ́gun lọ́rọ̀ ẹ jẹ́ mọ́ ẹ jẹ́ kó ṣe gbogbo ẹ̀ máa ṣe gbogbo ẹ̀ àròkọ wọn bẹ́tà díẹ̀ torí gbogbo tó wà lọ báyìí wọ́n ní pé ibi tó bá gun òkè lọ́nà máa bá sọ̀kalẹ̀ kò sí ìgbà tẹ́ fẹ́ ṣe sí ní ìgbà ibi tó bá gun òkè lọ́nà bá sọ̀kalẹ̀ kò sí ìgbà tẹ́ máa ṣe sí òkè kí la fẹ́ ṣe sí ibi tó bá gun òkè ó ní ilé ìtàn bí àkọ́bíṣe ní ẹ má wọrí ibi tó bá gun òkè yẹn á bá sọ̀kalẹ̀ láìpẹ́ láì jìnnà ní àkọ́bíṣe lọ arrest wọn àwọn ọlọ́pàá sọ pé ọ̀rọ̀ oògùn òdìbì kan but ẹ̀yin lẹ ọ̀dọ́ yín lọ mọ́ wà tó fi rí báyìí so ẹ gbọ́dọ̀ wà kọ́ tó máa ṣe sí i lọ́wọ́ ni ọmọ ọmọkọ́ tó máa ṣe sí i ó máa ṣe gbákọ̀ sí i lọ́ọ́ fi wá gbọ́n wá sọ́dọ̀ bàbá ọkọ mi ìjọ mẹ́ta ìyá yẹn lọ́dọ̀ bàbá ọkọ mi wọ́n ló gbọ́dọ̀ dáyàn wọ̀ báyìí kí àyàn tó lọ bẹ́ẹ̀ ni nígbà tó rẹ̀ wá wà òkè tọkọ mi ti wá ń gba healing gidi gan kò yáwèrè kò búgí jẹ́ o bọ̀ kó tó má kú ọdún tó kàn bá bẹ̀rẹ̀ pé kọ́ ló bá fẹ́ wú lórí ọ̀sẹ̀ yìí pé kọ́ ni tọ̀sẹ̀ yìí ọdún tó bá wúkọ́ báyìí ó ló máa dì kọ́ báyìí ká máa wúkọ́ tá máa tọ̀ tá máa yàgbé ara tó bá wúkọ́ tó bá yẹ bọ́ pọ́ọ̀sì àìbáyìí ìgbẹ́ ti dé bẹ́ẹ̀ tó máa wúkọ́ tó máa wúkọ́ tó pé bóyá ọ̀sẹ̀ èdè eléyìí kàkà ló máa ṣe ikú mú gbologbolo ní tó pé ló ṣe yìí ẹsẹ̀ méjèèjì ló máa wú òye máa wú nìyẹn ó ní wọn ti ọjọ́ mú má jẹ̀mù ọjọ́ má jẹ̀mù ó ṣàṣe gbogbo ẹ̀tàn àròkọ òun wá yá nígbà tàròkọ òun yá tó wà òkè ó mọ nǹkan tó ṣẹlẹ̀ táwọn délé padà lórí wọn padà yanjú ẹ̀ fáwọn pé ilé yẹn ń ta ló dúpẹ́ ìyàwó mi ò ṣe ibo ni ìbá fojú sí ibo ni ìbá ṣe kíní kan sí wọn ní àwọn lọ síbẹ̀ wọn ní àròkọ òun yá kò tí ì pé oṣù mẹ́fà à ń gbọ́ pé bàbá Bólú ó kú ìyẹn ọkọ ọmọ ìyá àjọ ló kú nígbà tó ọkọ ọmọ ìyá àjọ kú oúnjẹ yẹn wọ́n ṣẹlẹ̀ pé wọ́n lóṣù kú wọ́n ti ṣe gbogbo ẹ̀wọ̀n tó ń gbọ́ náà ní ẹ̀mọ́ information ó ní àwọn kan wà nílé ni fóònù bá ríngì fóònù bá ríngì ta ló ń pè ọkọ mi táìmì ọ ní fóònù yẹn ríngì bá ní ó yẹ píìkì àwọn bá gbé fóònù ogun ẹ̀rọ tóun sọ yìí ìrìnàjò tóun sọ yìí iṣẹ́ àjọ ọdún 5 o tóun fi jagun yìí o gbogbo tó wà nínú ogun tó ń jagun lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run á ṣẹ́gun fún yín ó ní bóun ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó ní àti ṣeun
ìgbà tó máa píìkì kọ̀ ló bá ní pé ó ga ọ àtijọ́ mo ti ń pè é kẹ̀kẹ́ ká ríra wa ká tiẹ̀ sọ̀rọ̀ ojú tó ti mọ rí máa sọ pé òun mọ ni mọ́ ni immediately ọkùnrin mi lọ sédò ẹ̀ pé òun ni mo ní ìsọ̀pọ̀ náà máa pa ẹnu ògùn máa pẹ́ ògùn máa fẹ̀jẹ̀ wẹ̀ ni ó pẹ́ kọ́ mi ó pé àárọ̀ ìlà mọ̀ ń bọ̀ wá ṣọ́ọ̀ṣì yín ló bá kọ́ ti fún mi dájọ́ ọjọ́ kejì mo sọ fún ìyàkọ́ mi pé àwọn arábí títí pẹ́ kọ́ mi o ẹ̀mí pọ́pọ́ ẹ ti kú 6 months ní tí ara ọkọ mi yàtọ̀ lọ́kọ ẹ̀ kú ó ti pẹ́ kọ́ mi bó ṣe gbéra nìyẹn àtọkọ mi o àti àwọn kan kó máa lọ ọlọ́ fògùdè wọlé mo ní kò sí ìyẹn mọ́ àbá lọ nígbà tá a débẹ̀ ó wà nílé wọn yóò ṣe ń ṣe bí tọlọkọ ẹ̀kú náà kò tí kò sún mẹ́ta tọkọ ẹ̀kú tó lè tó gbogbo ilé tó fún tó ti ń gbẹ̀sí pọkọ mi ọkọ mi wá súpú ẹ̀ àbí kí ló ń pọkọ mi fún báyìí débẹ̀ ní nígbà tá a débẹ̀ ní ìbá ní gbogbo bẹ́ẹ̀ sí máa pariwo yájọ wá bọ́ sítáì yájọ náà ti rù wọ́n ti rù ẹ̀ bá ní ẹ kìlọ̀ fún ọmọ yín tó ń pe ọkọ mi ẹ kìlọ̀ fún o ó ṣe ní nọ́mbà yẹn àbá change ẹ̀ torí mo béèrè pé ló tẹ̀ change nọ́mbà wọn náà ò bá change ẹ̀ wọ́n ní àmọ́ bísínẹ́sì ọkọ àwọn ibẹ̀ ni wọ́n ń pe ọkọ àwọn sí ó sọ pé tó kọ́ àwọn kọ́sítọ́mà máa ń pe ọkọ àwọn àbájọ nọ́mbà yẹn tó gba nọ́mbà mi àwọn ṣe wá rí steve náà pé wọ́n sick ni wọ́n ṣe gbẹ́kan ni àwọn ṣe wá pa àwọn kọ́sítọ́mà àwọn message àwọn tó yẹ káwọn dáhùn sí whatsapp message rẹ kọ́kọ́ wọn ti reply àwọn ṣe wá reply wọ́n ṣe wá rí tọ́rọ́kọ́bọ̀ mọ́tò ọkọ wọn ti tàn church so wọ́n ṣe ní pé kí ló dé wọ́n ní pé ètò ìtòrò ilé ẹ má pariwo ìyá àjọ nìyẹn ẹ ṣàánú mi ariwo ti pọ̀ jù láyìíká yìí ẹ má tún pariwo àwọn sídìí etí ní tábà ti pariwo wọ́n ti lọ fẹjọ́ mi sùn aláwùsọ ẹjọ́ ẹ ṣàánú mi ẹ má pariwo. ìyá kọ mi ní wọ́n ní má pariwo ìyá tó dọ́mọ mọ́lẹ̀ láti fúdìdí ọdún 5 ní má pariwo ó ní má pariwo ìyá òfò ní má pariwo mọ̀mọ́ mi ṣe ṣubú lẹ̀ ní ìyá àjọ wọ́n ṣubú lẹ̀ àwọn òbí àwọn ará ṣọ́ọ̀ṣì tuntun tó ṣì wà ń bẹ̀ àwọn kan ti lọ àwọn kan ti jà lọ àwọn kan ti oríṣiríṣi ti ṣẹlẹ̀ ẹ má pariwo ọ̀ní mọ́mí ìyá kọ́ mi ní ẹjẹ́ òkú bí ó bá kú apààyàn ní ẹni tó dọ́mọ mọ́lẹ̀ apààyàn ní ẹjẹ́ òkú ẹjẹ́ ó lọ sọ́run àrèmọ́bọ̀ ẹ̀ ṣe nìyẹn èyí tèmi kò sì ní pé tó bá tó pe ọkọ mi báyìí ẹ̀wọ̀n ló máa láǹdì sí nọ́mbà ọkọ mi lórí fóònù kó lọ dìlítì ẹ̀ tó bá tó pọ̀ ọkọ mi ogun máa pa ni kò ní kí ló tó fi ń pè mí tí mo ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ ni ló tó fi ń pè mí ó dẹ̀ ń pè mí tó bá ní pé don't call me again ó ní ẹ ò fẹ́ rí mi kí nǹkan yọjú ni ìgbà tí mi dé lóhùn ló tó ń pè mí I don't understand me èmi sí ẹ kí ló tó ń pè mí ìṣòro ti rí báyìí ọkọ tèmi ni àbọ̀ ọmọ mi ni láti ẹ̀bà ṣe nǹkan tẹ́ ṣe bẹ́ẹ̀ bá ti má rọ ọmọ bí lọ́mọ mi ẹ ṣe o òṣèkú mi bẹ́ẹ̀ nìyẹn àti ṣe bá ṣe ṣẹ́gun wọn nìyẹn lè ní ìbáyìí ní táìmù tí màá tọkọ bá jọ wà ní bí àjọ ń ṣeré báyìí a máa ń fọ̀rọ̀ wọn ṣe tọ́pìkì ni a máa ń fi wọn pa méjì ni ẹ sọ fẹ́nikẹ́ni tó bá wà nínú ìṣòro lọ́jọ́ tèmi wípé kó di òpó ọlọ́run mú ó wà ní ó dẹ̀ máa lọ ìṣòro yẹn wà ní ó máa lọ ọba tó ṣẹ́gun fún mi lè ní ìyí nílé ọkọ mi èmi àti ọkọ mi ti sẹ́ti pé àfẹ́ bímọ mọ́ ni torí ó nù máa ń pẹ́ tó máa ti lóyún ẹ̀ òun máa pẹ́ kó tó tún lóyún ní kó tó tún lóyún lé lọ́mọ òun wọ́n bá sọ pé wo méjì ti wà ókè ọkùnrin obìnrin kan ti wà ókè báwọn ṣe bẹ̀rẹ̀ sí jàyé àwọn lọ nìyẹn ọkọ òun gbọ́dọ̀ báyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ padà ọkọ òun wọ́n lórí sí lọ́nà kọ̀nà báwọn ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àtòun àtàwọn ọmọ òun Canada làwọn táwọn ti ń ṣe ayé àwọn ilé àwọn wà ń bẹ́ o Canada làwọn wà táwọn ti ń ṣe ayé àwọn ó ní gbà yẹn tó wá dé gbà yẹn náà ó ní ẹbí ọkọ àwọn tó dúró ti àwọn ló jẹ́ káwọn lè rí ogun ìṣẹ́ ẹjọ́ ẹ̀yìn ẹbí ọkọ ẹ mọ̀ dúró táwọn ìyàwó yín ẹ ṣe tẹ́ bá gbọ́ ìtàn aládùn yìí ṣọ́ọ̀ṣì yẹn sì wà ń bẹ̀ o ìyá àjọ sì wà ń bẹ̀ o ìyá Bólú sì wà ń bẹ̀ o àwọn bí ìyá àjọ pọ̀ lára ń dì yín àwọn bí ìyá Bólú pọ̀ lára ń dì yín ẹ má fi ilé yín lẹ̀ fún àwọn tí ilé wọn ti jò láti dá gbogbo orí ilé yín láti dá lu ẹ ṣé mo dúpẹ́.